بسم الله الرحمن الرحيم. اللهم حارب من حارب هذا المركز ومديره وأنصاره من المتمردين والمنافقين، فإن جندنا لهم الغالبون. أنا مركزي
الهوى إن آدم إلا ما درى أحييت الجيل من الردى وبكيت تدل إلى الهدى تبقى ذكراك على الوفاء حتى توارى في الفراق بك دوما طاب مرامنا بك دوما طاب مرامنا بك دوما طاب مرامنا اللهم صل اللهم صل على الشيخ آدم كما صليت على نبينا إبراهيم وعلى آل نبينا إبراهيم وكما صليت على نبينا محمد وعلى آل نبينا محمد وبارك على الشيخ آدم عبد الله الإلوري كما باركت على نبينا إبراهيم ونبينا محمد وارحم الشيخ آدم كما رحمت وباركت وصليت على سيدنا ونبينا إبراهيم ومحمد صلى الله عليه وسلم أجمعين. يا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم صل وسلم على مرشدنا وأساسنا ومعلمنا الشيخ آدم عبد الله الخلوري وعلى آل الشيخ آدم وتلميذ الشيخ آدم وخليفة الشيخ آدم مولانا الشيخ حبيب الله آدم عبد الله الخلوري. اللهم صل وسلم اللهم آمين. هذا تكون له من قد يزون بني سيرا وعلانيا. بسم الله الرحمن الرحيم. هذا تكون له من قد يزون بني ليلا نهارا. بسم الله الرحمن الرحيم. هذا تكون له من قد يزون بني جمعا فؤادا. بسم الله الرحمن الرحيم.
بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. نجني إلهي من كل كيد عدوي ومن كل شر حبيبي ومن كل شر الزمان. نجني إلهي من كل كيد عدوي ومن كل شر حبيبي ومن كل شر الزمان. نجني إلهي من كل كيد عدوي ومن كل شر حبيبي ومن كل شر الزمان. Alhamdulillah, Rabbil Alameen. Today is on the 15th of February 2026. Mi ò plan program lénìí. Ṣùgbọ́n program tí mo fẹ́ ṣe lénìí, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí mo rí tẹ́ ń comment àti gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́, mo kọ́kọ́ fẹ́ bẹ̀ wá pé ẹ má bínú torí t'Ọlọ́run wípé program tí mo fẹ́ ṣe lénìí ó máa fẹ́ bí ẹlòmíì nínú, but I don't care. Everybody know me very well. I don't care. What I want to do it. And then I don't care. And mo dẹ̀ ti avoid irú program yìí ti pẹ́. For the past 4 or 5 years, mo ti avoid something like this. Kó máa ṣẹlẹ̀ láàrin mi àti bọ̀bọ̀ tó ń pè ní Yes Alunaka yẹn. But èní yìí ni mo padà wá dictate finally. Èní mo wá dictate finally pé bọ̀bọ̀ yẹn làákàyè ẹ kúrú gan, kò ní làákàyè. Because mo ti máa ń sọ pé ìyàtọ̀ ní mímọ̀, ọ̀tọ̀ ní mímọ̀, ọ̀tọ̀ ní wisdom. Wisdom yàtọ̀ sí mímọ̀. Gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ mímọ̀ tí ó bá ti lè apply wisdom pẹ̀lú mímọ̀ ẹ̀, ó máa ṣe mistake. Lánàá mo ṣe program kan lánàá because mi bẹ́ẹ̀ ni much time lánàá yẹn. Mo wà lójú ọ̀nà pé mo ń travel. So the program tí mo ṣe lánàá, mo fẹ́ kí àwọn onílàákàyè lọ́wọ́ program yẹn. Mo dẹ̀ fẹ́ kí wọ́n pè mí ṣàkíyèsí. Because màá gba call lórí program yìí lénìí. So that because mo padà wo program yẹn fún ara mi. Mo tún wá pé ẹ dákun, ibo ni mo ti pass any insult or tí mo sọ̀rọ̀ tí mo wò pé ó lè fa irú nǹkan tí bọ̀bọ̀ yìí tún ṣe fún mi lénìí. Because this is not the first time and this is not the second time. This is not the third time tó máa ṣe. Eléyìí lẹ́lẹ́ẹ̀karùn-ún tó máa ṣe nǹkan tó ṣe lénìí. Eléyìí lẹ́lẹ́ẹ̀karùn-ún. So àti ìgbà tó ṣe alákọ̀ọ́kọ́, màá rán gbogbo wa létí o. Mo pè mo correct ẹ̀. Yes Alunaka. Má máa ṣe irú mistake tó ṣe yìí mọ́. Ṣó ti rí gbogbo tí gbogbo wa ń ṣe àkọ́kọ́ ń bẹ̀ ni pé à ń ṣe nítorí t'Ọlọ́run ni. Àní gbogbo àdẹ̀jọ́ ń defend òdodo tó ń jáde nínú ọgbà Mọ́ríkàsì yẹn ni. Torí pé a mọ̀ wípé òdodo òun ni ó ń jáde nínú ọgbà yẹn. So that tí àwọn kan bá wá ń fi ọpọlọ ẹ ṣeré, tí o rò pé bóyá wọ́n fẹ́ fi ẹ́ kọlù mí, ó mọ̀ kí gbogbo àwọn atájọ́ ń fa ọ̀rọ̀ yìí, èmi gangan ni problem gbogbo àwọn ọ̀tá wa yìí, èmi mọ̀ kí mi ni problem wọn. So gbogbo orú yín nsìn, wọ́n lè máa fẹ́ fi yín kọlù mí, but my mind speech ṣe nǹkan tó máa sọ nípa mi lórí social media. My mind speech ṣe mo pè sákọ̀ọ́kọ́. Ní àkọ́kọ́, nígbà tó ọ̀rọ̀ kan kọ́kọ́ ṣẹlẹ̀, nígbà tó fẹ́ sọ̀rọ̀, mi ní fẹ́ tí bá kàn ní kí n máa padà sẹ́yìn púpọ̀ jù, bọ́bọ́ ìkọ̀ fẹ́ mú mi bínú. There was a time tọ́rọ̀ kan ṣẹlẹ̀ nígbà ọ̀rọ̀ Al-Kutubi tí ó lọ sí tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ ní ilékéwu kí ló kọ ilékéwu náà tó wà ní Ìsọ̀lọ̀ yìí náà.
ilé kéwú bàbá Shehu Suglul tí Khalifa Shehu bàbá Suglul sọ̀rọ̀ nípa Kutubi ńgbà yẹn tí mo rí update ẹ̀ mo pè sáàkíyèsí mo ní Saluna Ka ò ní ìdí láti máa kọlu gbogbo àwọn àfáà yìí ò ní ìdí ẹ̀ mo pè é mo bá sọ nígbà tó máa jáde ó attack mi straight ni mo dẹ̀ pè sáàkíyèsí mo ní Saluna Ka mi fẹ́ kó eré máa ṣẹlẹ̀ ìyẹn lọ. Ẹ̀kejì àsìkò kan tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti Yusuf Adépọ̀jù àkọ́kọ́ kò sí nǹkan tó dèmi àti Yusuf Adépọ̀jù pọ̀ ọ̀rọ̀ ẹ̀ náà ló kọ́kọ́ dèmi àti ẹ̀ pọ̀ ọ̀rọ̀ ẹ̀ ló kọ́kọ́ dèmi àti ẹ̀ pọ̀ mo ti rí ẹ̀ náà mo rí ẹ̀ what do you need kí ló fẹ́ wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh kí ló fẹ́ mo ti rí pọ̀ ti wọlé má worry I'm coming. I saw you, don't worry. I saw you. I have camera with me. I saw you on camera. So that ọ̀rọ̀ yẹn ló kọ́kọ́ dé mi àti bọ̀bọ̀ Yusuf yẹn pọ̀. Time kan tọ́lọ̀ kan wá ṣẹlẹ̀ nígbà kan tó ní issue pẹ̀lú àwọn Yusuf. Normally, àwa ń ṣe ohun tá à ń ṣe lórí social media. Ó torí pé mo pójú sọ̀rọ̀ yẹn mọ́rọ̀ lénìí ló fẹ́ kí n sọ o. Àwa ń ṣe ohun tá à ń ṣe láti máa fi defend òdodo. Ó gbéṣẹ́ fún mi, mo ń ṣe torí Ọlọ́run, mo ń ṣe torí Ọgbà Morikas. Mo wá rí pé wọ́n fọpọlọ ẹ̀ ṣeré pé àwọn tó ń sọ̀rọ̀ lórí social media àwọn ni wọ́n ń dákun. Nígbà tó máa ṣe fídíò nígbà ẹ̀fẹ́ tó bá rántí ó jáde ó attack mi pé òun ò rán mi iṣẹ́ o kí n má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òun o kinní kan. Wọ́n gbé fídíò yẹn àwọn èèyàn wọ́n fi búlì mi. Ìgbà yẹn ni mo ṣe update pé mo fẹ́ sọ̀rọ̀ mo tún padà pardon ọ̀rọ̀ yẹn mi ò sọ̀rọ̀ ìyẹn jẹ́ lẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta àwọn ọ̀rọ̀ kan tún ṣẹlẹ̀ láwọn àsìkò kan ó tún tan kámẹ́rà ó tún sọ̀rọ̀ sí mi mo tún pè nígbà tó parí program mo ní yẹ Saluna Ka tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ lórí social media mi ò ń ṣe ní àárín fi hàn igi mú jìnnà sórí tí ó bá ṣe kébé àjọ ń ṣe dìfáwò fún Ọgbà Morikas yẹ Saluna Ka mo sọ ọ́nù program tí mo ṣe lánàá gbogbo nǹkan lọ́lọ́wọ́ ní kí n fi jù gbogbo nǹkan tó wà nú ayé àsínú ẹgbẹ́ gbogbo nǹkan ni mo tún wí àtìgbà àtàgbà gbogbo ẹ̀ mo fi jù lọ ṣùgbọ́n mo sọ̀rọ̀ lánàá pé ọlá pé social media yìí ti sọ gbogbo wa di kọ̀ọ̀kan náà that's why mo ṣe wò pé òkè kí gbogbo àjọ máa pẹ̀lú àwa sáwọn àkíyèsí gbogbo tí mo ń sọ ìmọ̀ ń pè sẹ́yìn náà ọ̀rọ̀ tó wá padà wá bí update ọ̀rọ̀ Àfààní Ìkàyé yìí Àfààní Ìkàyé gbogbo alámọ̀ pé ó gbìyànjú ó face a lot of so many things lórí social media ó face a lot and then gbogbo tá a fààyè ń face ó ṣe torí tọlọ́run ní lóòótọ́ anybody ò wá ìrànlọ́wọ́ pé kí Ọgbà Morikas wá ràn àwọn lọ́wọ́ but Yorùbá sọ wípé àjò ju owó lọ ń gbà mí the respect pé bàbá Mudiru kọ́ máa wá pè ní kálukú kọ́ máa wá but inú gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí social media gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí social media gbogbo àwa ọ̀dọ́ ni o tẹ́ pé àwa là ń defend Morikas jù yẹ Saluna Ka ìwọ nìkan ló kéwù náà Ọgbà Morikas yẹn ìwọ nìkan ni direct tó kéwù náà Ọgbà Morikas yẹn gbogbo àwa tó kù fàárọ̀ Morikas ni wá. Now tí kò bá wá ṣẹlẹ̀ sáwọn tí ó jẹ́ bí àwọn ọmọ Morikas àbí àwọn tó tí kò bá ṣẹlẹ̀ sáwọn tó jẹ́ speaker Morikas lórí social media gẹ́gẹ́ bí ìwọ tó jẹ́ bí Sultan Morikas mo lérò pé at least ó jẹ́ kó máa ṣe solidarity fún wọn nǹkan tí mo sọ fún lánàá nìyẹn máa ṣe solidarity máa tan kámẹ́rà máa bá tó bá wá kan la ṣe fún wọn náà àwa kan la ṣe fún ẹ
nígbà tá àfa ní ìkàyé ṣe program yẹn ìpìgbà tí ìyàwó òun kú òun ò rẹ́ni bọ́ọ̀dù láti Mọ́ríkàs. Mo dẹ̀ pè é lóòótọ́ personal ni mo pè é Ìsàlùnákà ṣé lóòótọ́ ni nǹkan báyìí wàláhì tàláhì tí wọ́n sí láàyè àní ìkàyé ò pè mí kókó bá mi sọ one on one èmi náà lórí program ni. Ṣẹ̀dẹ̀ rí kó tó bá ń pa ojúgbẹ ẹni òwe ló ń pa fún yàn. Ẹ rí pé mi ò sọ ọ̀rọ̀ tèmi personal lánàá. Ẹ kẹ́ mi ò sọ ọ̀rọ̀ tèmi kankan. Ó yẹ mo pé Ìsàlùnákà ọ̀rọ̀ méjì ni mo bá sọ náà. Ìkan péré mo padà sọ lórí social media tẹ̀sí ìsànkàn mi sí mo sọ kankan ni. Mo dẹ̀ jẹ́ kó mọ̀ pé àfáà ní ìkàyé sọ báyìí ṣé lóòótọ́ ni pé ìgbàdí ìyàwó ẹ̀ kú tiẹ̀ kò sẹ́ni tó tiẹ̀ náà níìn gbogbo ní kí gbogbo Mọ́ríkàs lọ kí náà wọ́n ti gbogbo Mọ́ríkàs máa lọ kí ní ìkàyé torí but ìyàwó tó kú kò ní padà wá sáyé mọ́ láyéláyé náà. Ìyàwó yẹn wà tún dédé kú ó pass through a lot of pains kó tó pọ̀ kú. Àfáà ní ìkàyé nígbà tó ń sọ̀rọ̀ yẹn mò ń rí human feelings lára mi pé kí ìyàwó yẹn sick for some 3-4 years kí ó dẹ̀ máa pass pain tó yẹn pẹ̀lú àìsàn tó ń ṣe yẹn tí wọ́n ti ná a lot of money débi pé àfáà yẹn padà wá sí social media ó padà wá gba owó lórí social media. Christian tí ò ń ṣe mùsùlùmí ló padà help àfáà yẹn lórí social media yìí náà. Gbogbo àwa tá a ní platform lórúkọ Mọ́ríkàs kò sẹ́ni tó tọ kámẹ́rà kó bá a ní ìkàyé gba owó nígbà tí ìyàwó ẹ̀ wà nínú problem. Kò sẹ́ni tó bá gba owó. Ìyàwó ẹ̀ wá kú nìyẹn lóòótọ́ lódodo. Èmi náà mọ̀ pé ìyàwó ẹ̀ sick. Then tó gbà yẹn mi àti ẹ̀ close. Bó tọ́jọ́ tí ìyàwó ẹ̀ kú, ìyàwó ẹ̀ tó wá kú ó wá jẹ́ ọjọ́ la ilaha illallah kọ́lọ́ máa fi jẹ́ kí gbogbo wa rírú ìbànújẹ́ yẹn mọ́ láyé. Ìyàwó ẹ̀ wá kú ó wá jẹ́ ọjọ́ iléyá. Ọjọ́ iléyá tí gbogbo ayé ń ṣọdún. Ọjọ́ yẹn lọ́lọ́run ju ìbànújẹ́ sílẹ̀ àfáà yẹn. Ọjọ́ iléyá tí gbogbo ayé ń ṣọdún. Bàbá ń Bariga ọlọ́màjò bàjẹ́ fún Àdìó. Bóyá jẹ́jọ́ iléyá tó Àdìó wà lọ́nà pé ó ń lọ sí Ìlọrin jọ yẹn ó dẹ̀ divert ó gbalẹ̀ ní ìkàyé lọ. Ó dẹ̀ lọ kí a ní ìkàyé. Èmi náà pé a ní ìkàyé mo dẹ̀ kí. Okay, mo wá pè ẹ́ pé àfáà Ìsàlùnákà ṣó dáa ká má jẹ lè ṣe nǹkan báyìí kó má tẹ̀lé parí nìkàyé. Ó dẹ̀ bú wà láì pé ó gbọ́. Ó bú wà láì pé ó gbọ́. Okay, tí yóò bá gbọ́ àfáà ti ṣe program. Gbìyànjú ó ní kódà gan ṣéka Mùdírù gan ò mọ̀ wọn gbọ́. Okay, mọ bó ti máa sọ fún Mùdírù. Ó yá ìwọ gangan fún ara ẹ wá gbìyànjú bó ṣe máa kí àfáà yẹn. Bóyá máa lọ kí n lé ní o bóyá wàá ṣe program kan fún ni o tí ẹ jẹ́ ká show human feelings now. That's what I said. Mo dẹ̀ tún gbé àfáà ní ìkàyé sórí program yẹn sórí call yẹn. Mo gbé a ní ìkàyé sórí call yẹn. Àfáà ní ìkàyé program báyìí tẹ́ ṣe o má bínú o Ìsàlùnákà náà òun ò gbọ́ pé ìyàwó yín kú. Ó ní okay, àfáà Ìsàlùnákà ẹ gbìyànjú àti ṣe báyìí. Mo dẹ̀ paná ọ̀rọ̀ yẹn. Títí di ìsìn Ìsàlùnákà kò lọ kí àfáà yẹn kò dẹ̀ ṣe program fún títí di ìsìn kò ṣe kankan. Mo dẹ̀ ti pè é sìn kò ń ṣọ̀rọ̀ oṣù 3 títí di ìsìn. Ẹ jẹ́ ká máa show human feelings. Ọjọ́ tí ìwọ ní issue gbogbo wa la sùn náà. Ká má wá sọ tèmi personally tí mo wá bá ẹ sọ. I don't want to discuss my own issue lórí ọ̀rọ̀ mi lórí síjà because Ọlọ́run tó wà pẹ̀lú mi kò ní fi mí lẹ̀. Bí ọ̀rọ̀ tèmi ṣe tó bóyá bá ariwo deportation ti tó. Kí ẹ̀sà náà máa sọ fún mi pé òun ò mọ̀
ẹ wá orí bó ti bọ́jẹ̀ bẹ́ẹ̀ tó kó bá tó wá bẹ́ẹ̀ lọ́wọ́ tèmi pé ṣé òun ò pè mí ni mo níbo ló ti pè mí lọ́wọ́ kọ́ lọ́gì ìjìnmi àti ẹ̀ náà ọjọ́ tó wọ́n dẹ̀ mú ìwọ tó ń bọ̀ láti Mọ́kà tí wọ́n ń sọ léni pé èló lèmi ná nínú kéèsì tí ẹ̀yẹ Sàrínọ́kà kò gba ẹnu ẹ̀ kódà I'm not sorry to say kò gbẹnu babalákùbà bá ẹ̀ Sàrínọ́kà kò gbẹnu babalákùbà bá ẹ̀ Sàrínọ́kà pé kí lèmi ná lórí kéèsì ẹ̀ Sàrínọ́kà lọ́bìnrin gbogbo àwọn atájọ́ wà nínú group kò sí ẹni tó ṣe ìgbìyànjú tó mi lórí kéèsì ẹ̀ kò sí ẹni tó ṣe ìgbìyànjú tó mi lórí kéèsì ẹ̀ mo sọ lánàá mo ní àwọn kan wà wọ́n ná owó wọn gbójú jáde èmi ná owó mo ń gbójú jáde àkọ́kọ́ lórí kéèsì ẹ̀ gangan ló dá wàhálà alẹ́ láàrin mi àti Yusuf Adépọ̀jù lórí kéèsì ẹ̀ gangan ló dá wàhálà alẹ́ láàrin wa lórí pé mo pè wọ́n ipe ẹjọ́ ẹ fi Sàrínọ́kà lẹ̀ a jọ sọ̀rọ̀ the first day pé màá ti Mọ́lámí Yusuf kọ́kọ́ máa sọ̀rọ̀ lórí kéèsì ẹ̀ ni tó dẹ̀ sọ fún jẹ́ pé ọ̀rẹ́ kójú pé wọ́n padà wá tún lọ àwọn DSS tún lọ dènà díẹ̀ kójú pé mo wá padà wá pè wọ́n pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn kó tó wá di pé ó wá change ẹ̀ mọ́ mi lọ́wọ́ ó wá di wípé Akeem oníyàwó mẹ́ta lọ ń blọ́ọ̀gì mi gbà yẹn ó ń play conversation mi àti Yusuf ṣe bí ẹ ló dá wà lálẹ́ mo wá dúró tán lórí kéèsì tó wá ń sọ yìí gbogbo ìgbà tí wọ́n bá mú ẹ kò sí ẹni tó ń gba béèlì ẹ kọjá gúrùpù tí mo wà àwa là ń gba béèlì ẹ gbogbo ẹni mo fi sọ àwa là ń gba béèlì ẹ ṣó mọ owó tá à ń dá nínú gúrùpù yẹn ṣó mọ owó tá à ń dáwó ní tàbí sáré sọ fẹ́ pé àwọn kan yí pé èèyàn kan ló ń dáwó yẹn gbogbo wa táwọn àánú gúrùpù kò tẹ́ tí ò náwó lórí kéèsì ẹ gbogbo wa táwọn àánú gúrùpù yẹn gbogbo wa là ń dáwó tá à ń náwó lórí kéèsì ẹ ọjọ́ tó wá mú ẹ final tó ń bọ̀ láti hajj tí wọ́n mú ẹ a sọ nínú gúrùpù yẹn wípé okay a fẹ́ yẹ kí Mọ́ríkàsì náà tiẹ̀ gbégbèsè lórí kéèsì ẹ a fẹ́ kí Mọ́ríkàsì náà gbégbèsè lórí kéèsì ẹ àwa dákẹ́ àfọ̀rọ̀ yẹn lẹ̀ fún dídí ọ̀sẹ̀ kan ìgbà tí àárò mi tí ààrẹ jẹ tó wà ń bẹ̀ lórí dídí ọ̀sẹ̀ kan la rán ìkan nínú wa mo forúkọ bọ̀ alájà yẹn láti rí pé kó lọ bá wa ṣiṣẹ́ kó lọ bá wa béèrè ibo ni Mọ́ríkàsì bá ọ̀rọ̀ ẹ dé láwa rí wípé wọn ò gbégbèsè kankan la ṣẹ̀ṣẹ̀ wá pé lọ́ọ̀yà Táíwò tó sọ yẹn tó dárúkọ yẹn àti lọ́ọ̀yà Paul àti àwọn lọ́ọ̀yà pé kí wọ́n dìde lórí kéèsì ẹ̀ ọjọ́ mẹ́ta ni lọ́ọ̀yà Táíwò lò ní Òṣogbo lórí kéèsì ẹ̀ à ń ṣe program à ń ṣe meeting lórí kéèsì ẹ̀yẹ Sàrínọ́kà gbogbo àwa táwa nínú group a ṣe meeting ní 24 hours no stop àfáà títí lọ pẹ́ omi tó gùn rí ó wà nínú group yẹn a ṣe meeting lórí 24 hours àwa lórí conference meeting à ń sùn àwọn kan ń sùn àwọn kan ń jí lórí kéèsì ẹ̀ torí gbogbo lóhùn kan tó sọ lẹ́ni pé kí lèmi gan ná kí lọ́kọ̀lọ́mọ́ ná nínú kéèsì ẹ̀yẹ ẹnu bàbá lákùbà bá ẹ̀ ò gbáyẹ̀ sí Sàrínọ́kà mi ò ṣe nítorí tiẹ̀ náà mo ṣe nítorí tọlọ́run mo ṣe nítorí ṣé ká dámọ̀ ni àmọ́ kò tọ́ sí ẹ lẹ́nu ọ̀pá tí a bá fi ṣẹ́gun ẹnìkan kì í sọnù a máa fi pamọ́ ni ọ̀pá tá a bá fi ṣẹ́gun sẹ́ ẹnìkan kì í sọnù wọ́n máa ń fi pamọ́ ni bójú ogun yìí ṣe lo tó tọ́lọ́run ti bá wa ṣẹ́ ogun yẹn ọba tó ní wá ló bá wa ṣẹ́ o ṣùgbọ́n lòmí ní aṣíwájú ogun yẹn tógun yẹn fi ṣẹ́ ó lòmí ní aṣíwájú ogun yẹn tógun yẹn fi ṣẹ́ ṣé ìgbà tógun bá wa ṣẹ́ tán ṣérú mi lẹ́yìn tí ó máa sọ pé kí ni mo ṣe gan kò gbẹnu bàbá ẹ Sàrínọ́kà kò ní dá fún ẹ tí ò bá jáde padà lẹ́yìn eléyìí ó máa ṣòfò ni wàá gbóòórùn ara lórí social media yìí mọ́tò ló máa pa ẹ ò lè ṣoríire ogun tí mo fi ṣẹ́ ogun yẹn tí mo fi ṣẹ́ ogun tọ́lọ́ máa fi mi ṣẹ́ ogun yẹn wàá lò fún ẹ ò ní ṣoríire tí ò bá jáde mọ́tò ló máa pa ẹ ta ló gún ẹfẹ́ tó ìtọ́bẹ̀ ìṣòro náà wojú mi tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú lórí social media wọn bí yàrá ìjà ìdáhùn ní ètò kámẹ́rà mọ́tò ló máa pa ẹ ta ló ń bẹ sọ ọjọ́ tí wọ́n mú olórí burúkú ara ẹ yìí
tí a wá lọ gba béèlì ẹ tí a gba béèlì ẹ tí wọ́n sọ pé kí lọ̀kan lọ́mọ ṣe gan lórí program ṣe ó gbẹnu babaláku bàbá tiẹ̀ ọjọ́ tí wọ́n mú ẹ tí wọ́n lọ gba béèlì tí àwọn lọ́ọ̀yà Táíwò gba béèlì ẹ tán inú prison tán fi ẹ lẹ̀ tí wọ́n tún fẹ́ padà tún ẹ mú olórí burúkú ààrẹ olóṣì ara ẹ ta ló rán àwọn boys wá fi ọ̀kadà gbé ẹ ṣé o mọ àwọn boys tó gbé ẹ ni tó ló burúkú ààrẹ sọ pé kí lọ̀kan lọ́mọ ṣe gan náà àwọn boys tó fi ọ̀kadà gbé ẹ láti wájú prison ní Òṣogbo àwọn boys tó fi ọ̀kadà gbé ẹ dé Ìbàdàn jáde tó bá pé rán ni mo pa fún ẹ èmi mo gún àwọn boys tó ó mọye yàtọ̀ sí owó tí mo dá nínú gúrùpù tá a fi gbà ẹ yàtọ̀ sí àìsùn àìwo tí mo ṣe nínú gúrùpù yàtọ̀ sí gbogbo prógámù tí mo tan kámẹ́rà tí mo ṣe nínú gúrùpù mo tún wọ́n àwọn bọ́ìsì pé kọ́ lọ fi ọ̀kadà gbé ẹ níjọ́ tó àwọn kan fẹ́ gbé ẹ ṣé wọ́n mọ àwọn bọ́ìsì tó gbé ẹ ṣe jẹ́ ni ìwọ sọ pé wọ́n rìlíìsì ẹ báyìí o mọ táwọn bọ́ìsì yẹn ti wá báyìí wọ́n dẹ̀ gbé ẹ lọ́wọ́ kan gbé ẹ sórí ọ̀kadà ló gbé ẹ jáde kó mẹ́ta ọ̀kadà gbé ẹ láti Òṣogbo dé Ìbàdàn olórí burúkú ààrẹ wa ń sọ lẹ́ni wípé olórí burúkú ààrẹ sọ pé kí lọ̀kan lọ́mọ ṣe gan mọ́tò ò ní sóríire yẹ Sàrúnàkà gbogbo tó bá kínú bí mi pẹ̀lú ẹ tó bá kínú bí mi pẹ̀lú ẹ wà á ṣòfò ni wo olórí burúkú máa ń ṣàǹfààní ọmọ yìí kí ni mo sọ tó pọ̀ jù lánàá wípé àwọn spíkà o máa ṣoṣo solidarity pẹ̀lú wọn o gbogbo ohun tá à ń ṣe bó wá ṣe nítorí tọ Ọlọ́run ni nàá gbogbo wá ṣe nítorí tọ Ọlọ́run ni nàá nígbà tí gbogbo wá ń ṣe nǹkan torí tọ Ọlọ́run tí wọ́n wá jáde pé àwọn kan o kíní kan a máa gbogbo àwọn tó ń sún àwọn yẹn a máa kí wọn kú iṣẹ́ ni gbogbo àwọn tó ń sún a máa kí wọn kú iṣẹ́ ni wọ́n gbìyànjú yọ tójú ogun lè wọ́n gbìyànjú náà wọ́n gbìyànjú tó bá dín tó bá ló sún àwọn wọ́n ti gbìyànjú pàápàá jọrọ náà ti bá wa ṣe ogun yẹn náà ṣé bó ìwà tẹ́lẹ̀ ló ṣe wà ń sìn ni ṣé bó ìwà tẹ́lẹ̀ ló ṣe wà ń sìn ni ta ló máa wá kú gbogbo àwọn wà ní Nàìjíríà bẹ́ẹ̀ wọ́n wà ní danger náà wọ́n wà ní danger adẹ̀ ń bẹ́ẹ̀ sọ pé irú póòsì tó póòsì yẹn o lóòótọ́ torí Ọlọ́run ni gbogbo wa ṣe ń ṣe o ṣùgbọ́n o ní ìdírú póòsì yẹn oníkálùkù náà ṣe torí tọ Ọlọ́run ni kò jẹ́ kó jẹ́ ìwọ gangan máa wá póòsì irú póòsì yẹn ọjọ́ tí mo ti ṣe program láyé mi kí ni mo sọ kí ni máa ń sọ ṣé bí mo ti wá sọ àwọn èèyàn pé gbogbo tó bá wọn kó ń support Mọ́ríkàsì o má retí nǹkan kan ò torí Ọlọ́run ni kó máa ṣe o dẹ̀ dá ọ̀ràn tágbára ẹ máa ká o má dá ọ̀ràn tágbára ẹ ò ní ká o torí pé Mọ́ríkàsì ò ní rún ẹ lọ́wọ́ o la ṣe máa ń sọ wípé bend your statement bí èmi mo sọ òyìnbó bend your statement fún wọn gangan fún ara ẹ pé ẹ má dárúkọ ẹ má dá orúkọ so that ìwọ tó dẹ̀ ti face irú problem bẹ́ẹ̀ yẹn ìwọ lè kó máa wá rìn kó jà ẹ jọ̀ọ́ gbogbo ẹni tẹ́ ń sọ̀rọ̀ iṣẹ́ Ọlọ́run là ń ṣe o ẹ jọ̀ọ́ o tó bá kù síbi kan o ọ̀rọ̀ tí mo sọ lánàá ní tí mo respect lọ́dọ̀ ẹ lénìí tó wá pẹ́ tó ní làákàyè torí ẹ pé nìyẹn yẹ Sàrúnàkà tó wá pé orí ẹ ti dàrú wèrè tí ń ṣe orí ẹ ihun tí mo respect lọ́dọ̀ ẹ lénìí ni pé bó ṣe tan kámẹ́rà yẹn ihun tí mo respect lọ́dọ̀ ẹ lénìí ni pé gbogbo ẹ̀yin ọmọ ìyá pátápátá tẹ́ ń ṣiṣẹ́ fún Ọlọ́run látara Mọ́ríkàsì ọba tó ní wá yóò sun gbogbo wa lẹ́san dáadáa ọba tó ní wá ò ní fi wálẹ̀ gbogbo ohun tó ní kálukú wa ti kojú lójú ọ̀nà pé à ń gbèjà Mọ́ríkàsì Ọlọ́run ó di fún wa ẹ dákun ẹ gbàgbà pé iṣẹ́ Ọlọ́run là ń ṣe èmi gan fún ara mi èmi gan fèsì lọ́ọ̀tì ẹ má yẹ kí abára wa jà yìí tó ṣe wá ń sọ ní parí yẹn pé má yẹ ká abára wa jà ṣé gbogbo tí wọ́n sọ nípa tèmi yẹn ṣó lérò pé àwọn olórí burúkú ọ̀tá tó ti wọnú kọ́mẹ̀tì yẹn tó wọ́n kọ́mẹ̀tì against mi ni ṣé ó dá àwọn olórí burúkú ọ̀tá Ọlọ́run tó wọnú kọ́mẹ̀tì yẹn ni tó ń pretend fún ẹ ṣé ó rí wọn ni olórí burúkú ààrẹ ìwọ wá ń sọ pé kí lọ̀kan lọ́mọ ṣe fún ẹgan náà kọ́ ẹ̀ kó sọ̀rọ̀ tí ò bá sọ̀rọ̀ òfò ló máa ṣe yẹ Sàrúnàkà torí kan tí ọ̀nà tí mo gbà ṣẹ́gun yẹn ọ̀dà tí ò bá sọ tó wà lóyún máa ṣòfò ní yẹ Sàrúnàkà tí ò bá sọ tó wà nú ẹ òfò ló máa ṣe yẹ Sàrúnàkà tí ò bá sọ tó wà nú ẹ kí ló dé kí lẹ́ tí fẹ́ kí n ṣe fún yín náà yín pípú yìí náà kí lẹ́ fẹ́ kí n ṣe fún yín
mo ná owó, mo ná ara, mo ná ẹ̀mí mi, mo ná gbogbo nǹkan mi fún yín. Ṣé mo mọ̀ yálà ya yín rí ni? Ṣé mo mọ̀ yín rí ni? Àbí tó bá pé tó gbọ́ pé mo ṣe tó lọ ṣe kádà, mo mọ̀ yálà ya rí ni Yẹsà Nọ́kà. Ṣé mo mọ̀ yálà ya rí ni? Nísùrù tí nígbà tí mo wà Nàìjíríà, ṣọ́ bí bàbá kú bàbá ẹ̀dá kó débi tí bá wà ní. Ìwọ àti Nájímù, ìwọ àti àfáà Nájímù. Tí nígbà tí jọ wà ní, nígbà tí jọ wà, tí mo wà Nàìjíríà, ṣọ́ bí bàbá kú bàbá ẹ̀dá kó dúró bí tí bá wà ní. Ṣé tó ká jọ wà lórí social media ń sin oníkálùkù ò ní mẹ́gbẹ́ ara wọn mọ́? Ó ra ò ní ṣoríire pẹ̀lú nǹkan tó sọ yẹn. Kí ló pọ̀ jù pé àfáà ní ìkáyé yìí o. Kí ló ó ṣe àlè lórí ìdè mu dẹ̀ pé ṣàkíyèsí kò jẹ́ kó gbàgbérú ọ̀rọ̀ àní ìkáyé yìí. Ṣé ìkáyé wọn mi ṣe ní ṣe bí mò ń ṣe kàtúnṣe lè wà ní. Ó wá bọ́ta lẹ́nu wá wí wòròwòrò. Ṣó ní nǹkan tó ṣe yìí. Jẹ́ sọ tọ̀rọ̀ fún ẹ, wàá gbóhùn ara ẹ̀ gan. Wàá gbóhùn ara ẹ̀ gan lójú kámẹ́rà. Tó bá wá dákẹ́, tí o bá dákẹ́ fún mi, tí o bá tan kámẹ́rà fún mi, Yẹsà Nọ́kà, tí o bá tan kámẹ́rà fún mi padà, o wàá ṣe òfò tọmọtọmọ ni, kò ní dáa fún ẹ. Ṣọmọ tójú mi rí lórí gbogbo wàhálà tá à ń ṣe yìí ni? Ṣọmọ tójú mi rí ni? Ṣọmọ tí mo fèsì nítorí ọ̀rọ̀ ẹni náà? Ṣé nítorí ọ̀rọ̀ ẹ gangan ni gbogbo wàhálà tí mo fèsì náà? Olóburúkú ààrẹ, ó ṣe lákọ̀ọ́kọ́, ó ṣe lẹ́ẹ̀kejì, ó ṣe lẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin lélẹ́yìn náà. Wọ́n ṣépè fún ẹni, èmi àtẹ́wà ní ẹgbẹ́ ni. Èmi àtẹ́wà ní ẹgbẹ́ ni. Kí ló ń gbénú ẹ náà? Kí ló ń gbénú ẹ? Ṣé dígí tí mo dọ́gbọ́n wọ̀n nú ẹ yìí? Mo retí kó tó jáde padà ni o. Mo retí kó jáde padà. Tí yóò bá ti jáde padà, wàá ṣòfò ní Yẹsà Nọ́kà. Tí yóò bá jáde padà. Ṣùwárí, lẹ́yìn eléyìí mi ò bẹ́ ṣe mọ́ o. Mi ò bẹ́ ṣe mọ́ o. Ṣó mọ̀ pé sínú ẹgbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, lẹ́yìn eléyìí mi ò bẹ́ ṣe mọ́. Ó dẹ̀ kú mọ̀ kí mo sọ fún wọn bí yálà bàbá ẹ̀dá kí n wá nọgbà Mọ́ríkàsì yẹn kó dún pẹ́kẹ́. Wọn bí yálà bàbá lákú bàbá ẹ̀dá kí n wọ nọgbà Mọ́ríkàsì yẹn kó dún pẹ́kẹ́. Wọn bí bàbá ẹ̀dá mo sọ fún ẹ. Tí èmi bá jọmọ́ kí n wá sínú ọgbà Mọ́ríkàsì, màá wá sínú ọgbà Mọ́ríkàsì. Tí èmi bá jọmọ́ bẹ́ẹ̀ o, tí bá ní nǹkan tí mo fẹ́ wá mú bẹ́ẹ̀ o, màá wá bẹ́ẹ̀. Wọn dẹ̀ bí bàbá lákú bàbá ẹ̀dá kó wúkọ́. Wàláhì sí láìláìlá wa inú ọgbà yẹn ni màá tún kó gbàjú fún ẹ. Tí màá kó gbàjú fún ẹ kọ́ mi bá style. Wọ́n náà kó mọ̀ mi. Ó mọ̀ ètò ìṣẹ̀lẹ̀ ìjọ kìnnìkan tí mo wá tí yẹn kọ́ ni pé ọ̀kan lọ́mọ wọn bí sí. Ibẹ̀ ni màá ti kó ìgbàjú fún ẹ. Ibẹ̀ ni màá ti kó gbàjú fún ẹ. Ọjọ́ yẹn máa ní Mùdírù gan ló máa pọ̀ ọlọ́pàá pé kó wá kó everybody. Màá kó ìgbàjú fún ẹ nǹkan tí màá nú ẹ̀bẹ̀ wo láyé ẹ ò ní gbàgbé olórí burúkú máa ṣàǹfààní aláìmoore òṣì. Ọjọ́ tó bá fẹ́ jẹun náà wọ́n máa ṣe bí eku tó bá yó tó bá yọ wọ́n máa di ẹkùn ni. Olórí burúkú aláìmoore ẹ̀dá. Kí ni mo sọ tó pọ̀ jù lánàá? Ẹ lọ program tí mo ṣe lánàá, gbogbo ayé lọ program tí mo ṣe lánàá. Ẹ lọ wò tó bá ké bẹ́ẹ̀ nǹkan tí mo sọ tó bá pọ̀ jù. Ẹ lọ nǹkan tí mo sọ lánàá tó bá pọ̀ jù náà. Ó dẹ̀ wá bọ́ta, ó dẹ̀ wá wíwòrò wọ́nran. In fact, mo kàn fẹ́ lè wọ́n ọ̀nà ẹni. Ṣùgbọ́n mo fi wọ́n ọ̀nà ẹni. Ṣùgbọ́n wàá gbá ìsìwó. Iṣẹ́ mo kàn fi ṣọwárí àwọn tó ń pè mí pé kẹ́lẹ́bọ̀dì ẹ bá ń kó sọ̀rọ̀ mi ní interest lórí ọ̀rọ̀ ẹ̀. Mi ò ní interest kankan lórí ọ̀rọ̀ ẹ̀. Orí ẹ̀ ti dàrú. Àǹfààní wo ni mò ń rí lára ẹnu ayé náà? Kàn sọ pé àǹfààní kan báyìí ni mò ń rí lára ẹ nínú ayé. Sọ pé àǹfààní kan báyìí mò ń rí lára ẹ. Alhamdulillah, Ọlọ́run ti bá wa ṣẹ́gun. Gbogbo tí gbogbo wa ń torí ẹ̀ ṣe àti àlàáfíà. Ọlọ́run ti bá wa dá wọn lákẹ́. Orúkọ bàbá Mùdírù Mọ́ríkàsì ó ti wó lẹ́nu wọn. Lẹ́nu ẹni tèmi fèsì ni o. Gbogbo ẹni tó bá kù tó bá ń sọ wàhálà tí wọ́n nìyẹn kò tí tó kàn mí. Ṣùgbọ́n ẹni tí mo dájú kọ Ọlọ́run ti bá wa ní orúkọ bàbá Mùdírù fúyẹ́ lórí àwọn ẹ̀. A lè dá lákẹ́, a lè dá anybody lákẹ́ lórí social media. A máa gbìyànjú náà ni torí pé Ànábì fún ara ẹ̀ tọ́lọ́run ránṣẹ́.
Ọlọ́run ò kó pa kèfèrí rẹ́ tán nílùú Mọ́kà. Ó gbìyànjú ni. A ti gbìyànjú nìyẹn. Ọlọ́run ti bá wa ṣẹ́gun tí yẹ pé kí ló dé pé ọ̀pá tá fi ṣẹ́gun àwa fẹ́ kan. Kí ló dé tí gbogbo ayé bá ń wẹnu sọ́kàn lọ́mọ lára tẹ́lẹ̀ ń wẹnu sọ́kàn lọ́mọ lára tí gbogbo ẹ̀wọ̀n ṣé ó tọ́ sí wọ ni. Iza ishtara rasu inaki fa alifamu dajaja to testimony. Ṣé tó orí akátá bá ń léwo ṣó tọ́ sẹ́nu adìyẹ ni. Ṣó tọ́ sí wọ ni. Gbólóhùn kan tó múnú bí mi ní pé ọ̀kan lọ́mọ máa kí n sọ̀rọ̀ o kí lẹ ṣe gan fún mi ná èló lẹ ná ń pa kéèsì mi ẹnu bàbá ẹ̀ ò tún gbà lẹ́ẹ̀kan sí lọ bèrè lọ́wọ́ aláàjì ọlálẹ́mì tí wọ́n ń sọ yẹn àti Haji Abdulrahman lọ bèrè lọ́wọ́ wọn kan sọ fún mi pé ọ̀kan lọ́mọ ò náwó ọ̀kan lọ́mọ ò ṣe kan lórí kéèsì ẹ o àbí ẹni tó ń bẹ lẹ́wọ̀n tọ́ní kò mẹ́ni tó ń ṣìpẹ̀ ẹ̀wọ̀n ṣe pé owó yẹn ti ṣe lórí wèrè yìí ń sìn wèrè tó ń bẹ lẹ́wọ̀n tí ò mẹ́ni tó ń ṣìpẹ̀ ẹ̀wọ̀n àwa tí a sùn tá à ń wo tá à ń ṣe mítìn lórí ọ̀rọ̀ wèrè tó pé kí lọ́kàn lọ́mọ ṣe lórí kéèsì òun ṣé ìgbà tí èmi ní iṣu olórí burúkú ara tiẹ̀ ṣó tí ẹ pè mí jọ́tẹ̀mí tiẹ̀ ní iṣu òfò ló máa ṣe lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́ ń pè mí ẹ má bínú jà mo máa gbé call anybody sọ̀gbọ́n tẹ́ ń pè mo rí call yín so that tí n bá ti tú mo ṣe tú ìkò ní tọ́nu mi but eléyìí hello testing ni fún ẹ̀hún hello testing tó bá bí bàbá ẹ̀ mọ̀ ṣòwò dìda tó bá bí bàbá ẹ̀ mọ̀ ṣòwò dìda tú wúkọ́ lórí social media yìí tú wúkọ́ tó jọmọ́ tèmi olórí burúkú rẹ̀ ṣé èmi ní kó má delete fídíò ní àbí èmi ní kó má lọ búlí àwọn èèyàn ọjọ́ tó pé gbogbo ayé ní Boko Haram ṣé mo ní kó pè wọ́n Boko Haram ni mo ṣe program mo ní òun láti delete fídíò yẹn torí pé o ò nẹ́tọ̀ láti tún dárúkọ àfáà tó dárúkọ yẹn mọ́ ṣé nǹkan tó mo sọ pọ̀ jù ni o ò nẹ́tọ̀ láti dárúkọ kí ló ń dárúkọ ẹ̀ fún àfáà tó ń dárúkọ tó ń sọ pé kí ló ń dárúkọ ẹ̀ fún o ò nẹ́tọ̀ láti dárúkọ ẹ̀ náà àbí o ṣàdéhùn ìjọ tí wọ́n ní kó máa dárúkọ wọn tó ń ké gbogbo orúkọ àwọn tó pè ní Boko Haram ṣé ò dárúkọ àfáà yẹn mọ́ àwọn tó pè ní Boko Haram ni kí ló tó wá ń dárúkọ ẹ̀ fún ó dẹ̀ delete fídíò ni ó ti delete ẹ̀ nìyẹn yes ó ti normal thing ló ṣe mi ò against po delete fídíò náà wá fẹ́ lọ mọ́ mi pé bí kí ló kàn pẹ̀lú po delete fídíò delete fídíò what concern me jẹ́ kó rí ẹ pé o igi mú jìnnà sórí gan igi mú jìnnà sí orí gidi gan mo mẹgbẹ́ mi o má lérò pé bóyá tó gbogbo àtijọ́ ń ṣe ọ̀rọ̀ lórí social media nínú ayé mo mọ àwọn àtàjọ ń ṣe nínú ayé o social media ló sọ mí di pé kí n máa wá fìdí ròdì pẹ̀lú gbogbo ẹ̀yin rán tí ẹ̀ níṣẹ́ lọ́wọ́ yẹn o social media ló sọ mí di bẹ́ẹ̀ o mo dẹ̀ mọ àwọn tí mò ń bá ṣe nínú ayé o salamu alaikum mo wà lórí program kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́ sọ mo ń gbọ́rọ̀ yín. alákọ̀ọ́kọ́ àwọn ọ̀rọ̀ tí dáa náà rí pé kò yẹ kí àáfàá sọ àyíkó ó jáde lẹ́nu àáfàá tó dẹ̀ sẹ́yìn nìkan náà ń ṣe bẹ́ẹ̀ sí you understand so ẹ̀tọ́ ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ orí program ọ̀rọ̀ àtẹ̀bákò orí program yẹn tàbí sọ níta tó ti sùn ẹ bá fi sí ìṣòro tó ìjọba àwọn tó ń jẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣòro máa dúró sí yóò bá pẹ̀lú ìgbọ́. ẹjọ mo fẹ́ béèrè kan ẹjọ ṣé o program tí mo ṣe lánàá ẹni sùúrù ṣé o program tí mo ṣe lánàá ẹjọ ibo ni mo ti sọ̀rọ̀ tó jọ mọ́ àbùkù tó bá yẹ sàlùnàkà ẹjọ ẹ sọ fún mi. ọ̀rọ̀ yẹn expectation tiwa náà ni pé kí àáfàá ibi tí ó kọ́ pa tó ti ṣe mistake káàdì tún bẹ̀ ṣe gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ sọlá mọ̀ bí at least àwọn tó yẹ bàbá yẹn ó dẹ̀ ní èèyàn káàkiri wàláì ẹ̀gbọ́n mi sọ ní program ẹ̀ lẹ́yìn sọ pé mo ti mention ọ̀rẹ́ fún ẹ bàbá máa sọ pé àwọn ọlọ́gbẹ́jẹ́ bá àwọn ọlọ́gbẹ́jẹ́ ẹ̀ wọ́n ní kó máa wọ́n gbà yìí kí táwọn afẹ́ máa lé ọ̀rọ̀ àwọn mùdírù. tẹ́ bá sọ gbogbo ayé ọ̀tá mùdírù ṣó ló burúkú ara yẹn lè dá ṣe ni ṣó ló burúkú ara rẹ̀ nígbà tí olóòwò lè dá ṣe ni wèrè ara rẹ̀ tó fẹ́ lè bo ayé lára mùdírù
àmọ́ àwọn lẹ́yìn ìgbà tíjà ẹ lọ tán àmọ́ àwọn tó tún bá ṣe o ọmọbìnrin kan bẹ ní tíjà ẹ gbà tó lé gbà yẹn gbà táwọn fámílì àwọn ọ̀gbẹ́ni yẹn wọ́n bá ọmọbìnrin yẹn ṣe náà débi pé lẹ́yìn ìgbà tó ọmọbìnrin yẹn tún pa lọ́sọ́dọ̀ wọn bá ọmọbìnrin yẹn ṣe náà ọmọbìnrin yẹn ṣe náà. ẹ ṣe gan mo ti gbọ́rọ̀ yín ẹ jẹ́ n gbé kọ̀ọ̀lù ẹlòmíì. lákùnrin ní gbogbo kí ló ń fa gbogbo ànífẹ́ láàrin mi àti tó wò eléyìí tó bá bí bàbá ẹ̀ tún kọ́kọ́ dárúkọ mi lórí program ẹ̀ sàlámù alaykum ma. Wa alaikum salam mo ti wà lórí program ma o. My brother, mo fi Ọlọ́run ọba bẹ̀yìn. Mo fi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam mo fi bẹ̀yìn. Mo wá fi gbogbo tó ti ara yín jáde mo fi bẹ̀yìn. Mo fi ẹlẹ́dàá ìyá yín àti bàbá yín mo fi bẹ̀yìn. Gbogbo tẹ́ máa jẹ́ láyé, gbogbo tẹ́ máa dì láyé, wàláì mo fi bẹ̀yìn. Ẹ̀yin lẹ máa jẹ́ the second person tí mo máa pè lálẹ́. Wàláì mi ò wo program Yesana Luka. Mi ò wo program. Brother kan náà wà tán ṣe update sí mi, mo fi orúkọ bò wọ́n láṣìírí. Mo pè wọ́n lálẹ́, mo bẹ̀ wọ́n. Mo ní kán fi gbogbo ohun tó bá ṣẹlẹ̀ kan fi sílẹ̀. Ṣé wàá rí lóòótọ́ bẹ́ẹ̀ ṣe sọ? Mo tún sọ, mo tún sọ, mo tún sọ lẹ́ẹ̀kan sí, mo sọ lẹ́ẹ̀mẹ́ta. Yesana Luka, wàláhì kò tọ́ sí ẹ láti sọ pé kí lọ̀kan lọ́mọ ṣe. Ẹ má sọ̀rọ̀. Yesana Luka, tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ kéèsì ẹ o láti ìbẹ̀rẹ̀ dópin o kò wá sọ wípé kí lọ̀kan lọ́mọ ṣe gan. Àwọn ọmọ tuntun sọ ìbá má jáde látẹnu ẹ̀. Ó mọ̀ mí o, tó bá rí mi kó má kí mi. Àbí tí máa wá Mọ́ríkàs kò ní kó má jẹ́ kí n wọlé. Má jẹ́ padà sílé mi. Bọ̀ mo tún sọ, mo tún sọ, kò tọ́ sí ẹlẹ́nu, kò sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n pé ó ti sọ̀rọ̀ yìí rí nínú program tá a ṣe tí mo dẹ̀ dámọ́ ẹlẹ́nu nínú meeting àṣẹ meeting gbà kan mo dẹ̀ dámọ́ ẹlẹ́nu. Mo ní ọ̀rọ̀ yẹn don't say things like that. Kò dẹ̀ ń ṣe mi nìkan ni mo brother Abdulrahman náà wà ń bẹ́ńjọ́ náà á dámọ́ ẹlẹ́nu pé kò má sọ bẹ́ẹ̀. Obama sọ bẹ́ẹ̀ o. Obama sọ bẹ́ẹ̀ o. Mi ì lè sọ wípé kò sẹ́ni tí ò náwó lórí ọ̀rọ̀ ẹ̀ nínú gúrùpù. Ẹni tí ò náwó náà ra. Obama sọ bẹ́ẹ̀. Wàláhì. Obama sọ bẹ́ẹ̀. Ó ní reason tí mo fi sọ pé Obama sọ bẹ́ẹ̀. Èmi ò ń túmọ̀ pé mi ò ń ṣe social media person. Obama sọ bẹ́ẹ̀. Next time mo fẹ́ kó tó bá lè ṣe kó padà sórí social media kó dé apologize lórí ọ̀rọ̀ kan ṣoṣo ni pé kí lọ̀kan lọ́mọ ṣe fún ẹ gan àbí èlò ló ná àbí nǹkan kan báyìí. I will appreciate it if you go back and apologize. And tó bá dẹ̀ wù ẹ́ kó má apologize. Wọ́n ní òjò máa ń pààyàn wọnú ilé kan lẹ́ẹ̀mejì o. Ó lè má jẹ́ ọ̀rọ̀ pé wọ́n mú yàn mọ́ o. Ó tún lè jẹ́ nǹkan mi o. Mo máa ń sọ ọ̀kan lọ́mọ nínú every family tó bá wà nílé ayé every family ní èèyàn bí ọ̀kan lọ́mọ nínú family o. Torí wèrè táná èèyàn fi máa ń ní wèrè ilé o. Honestly speaking, ibi tó bá kù díẹ̀ sí káàtó la máa sọ fún ọ̀kan lọ́mọ pé báyìí kàṣà báyìí ẹ jẹ́ ká ṣe báyìí má jẹ́ ká ṣe báyìí. Ọ̀kan lọ́mọ kì í ṣe ní àrífín. Mo sọ mo tún sọ. Tó bá rí mi má kí mi mọ́ kò tọ́ sí ẹlẹ́nu láti sọ bẹ́ẹ̀ o. Àbí anybody tó wá wọn kan má kí mi mọ́ o but kò tọ́ sí ẹlẹ́nu láti sọ bẹ́ẹ̀. Ọ̀kan lọ́mọ tó bá jẹ́ ọmọ inú yín ló sọ orú nǹkan báyẹn fún yín kọ́ ṣe fẹ́ bínú tán ni. Ẹ gbàgbé ẹ̀. Alájà. Ọ̀kan lọ́mọ. Alájà. Ẹ fi sílẹ̀ gbogbo tẹ́ ṣe. Alájà ẹ jẹ́ n sáré sọ kankan ṣé ti rí ẹ mọ̀ kí mo ti ń afford nǹkan báyìí tipẹ́tipẹ́. Mo ti ń afford ẹ̀ tipẹ́. Ẹ náà mọ̀ kí mo ti ń afford ẹ̀ tipẹ́tipẹ́. Ṣé wá rí mo sọ̀rọ̀ kan
gbólóhùn kan tó sọ yẹn ló múnú bí mi pé kí ni mo ṣe fóun gan níjọ́ ńgbà kéèsì òun gan ṣé mo ná kọ́bọ̀ ọ̀rọ̀ yẹn ò tọ́ sí ẹlẹ́nu Yẹ̀sánà Olúkà. ìpè ṣe oníṣẹ́ mi ná kọ́bọ̀ ìpè ṣe ìpè ẹ máa gbọ́ ó ní Alájì Ọlálẹ́mí àti Alájì Bálájì Ọlálẹ́mí kí ló alájà tó ń sọ ọjọ́ wà nínú gúrùpù ní alájà mo pa irọ́ kan ẹjọ́ ẹja mi ti bá parọ́ alájà ọtọ́ mú Yẹ̀sẹ̀ Àlùnọ́kà ọtọ́ mú Yẹ̀sẹ̀ ká ẹjọ́ tó ń tọ́ lọ́hùn how many hours la fi ṣe meeting. ẹlòmíì iṣẹ́ máa lọ ní lórí what are you talking about Yẹ̀sánà Olúkà please don't talk like that again. alájà tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí alájà tó ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí alájà má bínú o. a ní kẹ́ stop ẹ. Oh my God. ẹ gbàgbé bẹ̀yẹn Oh my God. ẹ gbàgbé gbogbo ẹ mo ní kẹ́ gbàgbé gbogbo ẹ tó bá jẹ́ ọmọ yín ló ṣe bẹ́ẹ̀ sí àbábúrò yín ọmọ ìyá yín ló ṣe fún yín kọ́. kí ló pọ̀ jù pé mo pè é sí àkíyèsí ó ṣe mistake nípa ní ìkàyé mo dẹ̀ pè é sí àkíyèsí ìjẹ́ kò dẹ̀ ṣàtúnṣe ó dẹ̀ wá ń tọ́ alájà mo ti gbọ́dọ̀ yín má wọ̀rí ẹ jẹ́ n gbé kọ̀ọ̀rọ̀ alájà mo ti gbọ́. àwọn èèyàn ti ń ṣe ọ́ ti ń bá yín sọ mo ní kẹ́ gbàgbé ẹ má sọ̀rọ̀ lé lórí mọ́ láyé àti láyé sábàdà. alájà mo ti gbọ́ lórí ẹ̀ mo ti gbọ́ lẹ́yìn program tèmi mo yàn dá àmọ́ tó bá wúkọ́ máa dá lóhùn tó bá wúkọ́ mi tẹ̀ ní dá lóhùn mi ní dá lóhùn àwọn tó máa dá lóhùn á dá lóhùn alájà mi ní dá lóhùn mi ò ní dá lóhùn ẹni tó máa dá lóhùn á dá lóhùn ẹ má wọ̀rí. sàlámàlẹ́kùn. ṣé ti rí alájà tó ń sọ̀rọ̀ yìí ẹjọ́ ìyá kẹsẹ̀ tẹ ní sùúrù o kọlù ń jákọ̀ ọjọ́ tí wọ́n mú Yẹ̀sẹ̀ Àlùnọ́kà màmá tó ń sọ̀rọ̀ yìí màmá yìí ń sunkún lórí social ó ń sunkún lórí ẹjọ́ ní sùúrù wà sára ẹjọ́ ní sùúrù màmá yìí ń sun ẹkún ni wọ́n ń sun ẹkún gidi débi pé ọjọ́ yẹn mi gbọ́dọ̀ sọ nǹkan tó ṣe ìyá yìí mi gbọ́dọ̀ sọ lórí social media ìjọ tí wọ́n agbẹ́kún wọn mú tó ń bọ̀ láti Mọ́kà tá wà nínú mítìnì tí a sùn ọjọ́ tá wà mítìnì gbogbo tó kálukú wa ń sọ báyìí ọ̀rọ̀ tá à ń sọ báyìí gbogbo ọ̀dà ọ̀kan lọ́mọ sọ̀rọ̀ ọ̀kan lọ́mọ kí ni solution èmi mo wá ń fún kálukú ní solution báyìí ká ṣe tówó ti wàhálà tí gbogbo ẹ̀ Yẹ̀sẹ̀ Àlùnọ́kà ò mórè o ọlọ́wọ́n á dẹ̀ yọ wàhálà àtàgùn mi ọlọ́wọ́n á yọ lára ẹ̀. Salaam alaikum, mo ń gbọ́rọ̀ yín. Alaikum salam. Mo fẹ́ rọ̀ yín kẹ́ ṣe sùúrù. Ìdí tẹ́ fi ṣe sùúrù rẹ o. Nínú ẹni tí ayé lé tí wọ́n rí mú, ẹ̀yin náà jẹ́ kan o. Kì í sì ṣe pé ẹ̀mọ́ ṣe tán fọ́lọ́run. Ọlọ́run náà mójú kò níbi àwọn kéékèèké dẹ́dẹ̀ díẹ̀ tá à ń ṣe. Ìsìn gbèjà yín gbogbo ohun tó léwu kí Yẹ̀sẹ̀ Àlùnọ́kà ṣe tó lè dùn yín mo mọ̀ pé ẹ fẹ́ràn Baba Lágége púpọ̀ ẹ ṣe wo tí Baba Lágége kẹ mẹ́nu kó tó yọ Ọlọ́run ẹ̀mí kò lè dùn máwọ lólùfẹ́. àfà mi àfà ẹgbẹ́ ṣé ti rí àkọ́kọ́ tó ṣe ní Baba Lágége ni mo rò ẹ jẹ́ n sọ báyìí àkọ́kọ́ tó ṣe mo fílẹ̀ torí tọ́ lọ́hùn ẹlẹ́ẹ̀kejì tó ṣe mo fílẹ̀ nítorí Sheikh Adam ẹlẹ́ẹ̀kẹta tó ṣe mo fílẹ̀ nítorí Mudiru ẹlẹ́ẹ̀kẹrin ẹjọ́ ta ni kí n túwò mọ́ lára. àlè ìwútọ́ lóhùn tán. ó ti jẹ gbogbo náà sí ẹ̀tàn kò sẹ́ni fẹ́ wò mọ́ lára mọ́. ọmọ ọ̀dùnnú ṣé ọmọ ọ̀dùnnú tí ń wò lórí prófáìlì yìí tábàdì ẹ̀ wù tiẹ̀ ń kọ́. ẹ wo bí ó ti lo gbogbo náà sí ẹ̀tàn tó bá bí bàbá ẹ̀dá kó tó wúkọ́ kò sẹ́ni wẹ́wò tiẹ̀ mọ́ lára mọ́. kò ní fẹ́ ká lùsì ju yín o olólùfẹ́ mẹ́ka zòdodo ò sì ní ká lùsì ìwé Yẹ̀sẹ̀ Àlùnọ́kà yín táwọn ó sọ gẹ́gẹ́ bí olólùfẹ́ ayé ní ká pẹ̀tù sí yín nínú fa ẹ dákun ẹ̀mí ẹ dákun. àbáàdá mo ti gbọ́rọ̀ yín Ọlọ́run wà pẹ̀lú yín Ọlọ́run ti gbọ́rọ̀ yín. ẹgbẹ́ ń gbíbo ná ibo ni ẹgbẹ́ ń gbíbo. Salaam alaikum wa lórí program ni sa o. Okay baba. Wa lórí program. Ó ṣe kíní mo filẹ̀, ó ṣe kejì mo filẹ̀, ó ṣe kẹta mo filẹ̀. Ẹlẹ́kẹrin lélẹ́yìn náà.
lẹ́yìn ilé tó bá di bí bàbá ẹ̀ mo sọ pé mo rìn yẹn tó bá bí bàbá ẹ̀ dàtú wúkọ́ tí ẹ̀ wúkọ́ kó tiẹ̀ wá sáìdì ọ̀kan lọ́mọ wàá mọ̀ pé wò ó kíní kan tí kíní kan fi ń bọ́ ọmọ ẹ̀ ṣeré ló máa fi nà ṣó ti rí orientation tí mo lò tí mo fi tọ́lọ́run fi gbé mi borí mélòó tẹ̀ lára tiẹ̀ mélòó lára ẹ̀ ò pọ̀ ju ẹni tí máa ní kán mú mọ́lẹ̀ kan máa ṣe ìwọ tẹ̀ ṣe ìwọ mélòó lára ìwọ tẹ́ pé wọ́n máa fi sàárà náà máa fi tàn yẹn sí wọ́n á nú àná wò ṣé àwọn tó wá ṣé o gbọ́kàn tí yàn kan sọ ni ẹni tó bá ń wo wèrè lè pa ẹni tó bá ń wo wèrè lè yà yẹn wèrè náà ṣé èmi tí mo ní kọ́ wá gbé ẹ kó ní prison nígbà tó ń fún ẹ bẹ́ẹ̀lì tó fẹ́ tún ẹ gbé ṣé ọ̀kadà tó gbé ẹ tí ò mọ àwọn tó gbé ẹ rí ṣé wọn lè padà gbé ẹ kan tó fìyà jẹ ẹ ní àbúrò rẹ ń ṣe ẹ ni ìtòsí mà ló wà àmọ́ ṣé pè fún ẹ ṣé tó fi ń gbẹ́jọ́ tèmi ń kéwù torí sàárà ni àbíwò èdè fẹ́ ṣe ẹ wọ́n pè mí kéwù torí pé mo fẹ́ fi jẹ sàárà ni mo kéwù nítorí Ọlọ́run ni mo dẹ̀ fi tẹ̀yà mi lọ́rùn ni mo kéwù láti fi tẹ̀yà mi lọ́rùn ni wọ́n sọ pé wọ́n kéwù lé tiwa ni àbọ̀tọ́ pé sàárà náà ń jẹ́ lé tiwa ẹjọ́ ó dàn jàre mo kéwù torí Ọlọ́run mo dẹ̀ kéwù láti fi tẹ̀yà tèmi lọ́rùn ni ìyá ni mi dẹ̀ dọ́ pé kí n máa nífẹ̀ẹ́ àwọn àfà if not so ṣerú ẹ̀ yìí àjọ pàdé inú ayé kò dúró dàbọ̀ ṣépè fún ẹni. wàlúù sàlám ẹjọ́ ó dàn sàlámù aleykum. wàlúù sàlám mo wà lórí program ni o. ṣe fẹ́ sọ̀rọ̀ lórí program ni. mo fẹ́ sọ̀rọ̀ ni. ìyá gbogbo ayé ń gbọ́ yín. ọ̀kan lọ́wọ́ mo fi ọba tó dá yín mo fi bẹ̀ yín. mo fi ọba tó dá yín mo fi bẹ̀ yín. gbogbo ń tẹ́ sọ kalẹ̀ yìí nǹkan tí ó tó kéèyàn ó bínú ni tẹ́ tó ṣẹlẹ̀. mo wá fi ọba tó dá yín bẹ̀ kódà mo fẹ́ kẹ́ ẹ end the program yẹn náà kẹ́ ẹ fi fún Ọlọ́run. tó ti yé ẹ fi fún Ọlọ́run. ní tí wọ́n ń pè ní èèyàn òun náà nìkan tó ṣẹlẹ̀ yẹn tí wọ́n ń pè ní èèyàn nù. mo fi ọba tó dá yín bẹ̀ mo fi Sheikh Alimi mo fi bẹ̀ yín mo fi Sheikh Adam mo fi bẹ̀ yín mo fi gbogbo àwọn ẹni Ọlọ́run tẹ́ nífẹ̀ẹ́ sí mo fi wọ́n bẹ̀ yín ẹ parí program yẹn lé ní báwọn náà. àbátàkàmà ṣẹ́tìrí ibi tẹ́ gbé mi lọ yẹn ọlá ilé wa ilé Alimi ṣé wà Alimi mo yẹn di program yẹn Subhana Rabbika ó dàbọ̀.